Ó tọ́jọ́ mẹ́ta tí àwọn èèyàn ti máa ń gbọ́ orúkọ yín Saka. Kí ni àpèjá orúkọ ọ̀hún? Saka náà ni Simply Saka ni. Simply Saka. Simply Saka ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Saka yẹn kì í ṣe orúkọ àbísọ mi àbí orúkọ àmútọ̀runwá. Orúkọ ìnagijẹ tí láti orí ìtàgé àti sinimá ni. Ṣé mọ̀ wípé kọ́lọ́run ṣàánú wa, ẹni tó bá ń ṣe gẹrígẹrí wọ́n máa pè ní bábà, wọ́n á ní pé tailor. Ṣé mọ̀ pé irú àwọn orúkọ báyẹn iṣẹ́ wọn nínú iṣẹ́ wọn láti rí orúkọ yẹn. Bẹ́ẹ̀ náà ni Saka jẹ́. Saka jẹ́ orúkọ tí wọ́n sọ mí nínú eré móhùnmáwòrán kan òyìnbó ni à ń pè ní House Apart. Ibẹ̀ ni èmi ti kópa tá à ń pè ní Saka. So láti ìgbà yẹn làwọn èèyàn tí wá ń pè mí ní Saka nítorí pé eré yẹn ó ṣe díẹ̀, àwọn èèyàn mọ̀ díẹ̀, so táwọn èèyàn bá ti wá rí mi wọ́n máa ń pè mí ní Saka. Ọmọ ìlú wo gan ni yín? Ìṣẹ́yìn Orò ni o, ọmọ ẹbẹ tí mo kọ ìlú ọlá kìí ṣe ìlú Ẹ̀yọ́ kìkì ẹ̀gàn mọ́. Àwọn iléèwé wo lẹ lọ? Mo lọ sí primary school Baptist primary school kò tó sẹ́yìn. Nígbà mi ṣe rí orúkọ tá à ń sọ nígbà yẹn wọ́n lè pe Baptist nígbà táwọn èèyàn kúkú mọ àpèjá orúkọ, ṣùgbọ́n àpèjá ẹ̀ pátápátá ni Baptist Day School Kòso Ìṣẹ́yìn. Nígbà tí mo wá kúrò ńbẹ̀ mo wá lọ sí ìwé mẹ́wàá mi níṣẹ́yìn náà mo ti kà Kòso Community Grammar School mo ti ka ìwé mẹ́wàá. Nígbà mo ṣe bẹ́ẹ̀ tán mo wá lọ sí Fáfitì Ifẹ̀ nígbà ní ìsinmi Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Káwa tó jáde ni bàbá fi ayé lẹ̀ tí wọ́n wá yí orúkọ yẹn padà sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, ṣùgbọ́n University of Ife ní tẹ́lẹ̀. Now ibẹ̀ ni mo ti kọ́kọ́ ṣe ìgboyè àkọ́kọ́. Kí ni ẹ̀kọ́ mọ́? Dramatic art, ẹ̀ka tí wọ́n ti ń ṣe eré orí ìtàgé àti sinimá. Nígbà tí mo wá kúrò ńbẹ̀ mo ṣe iṣẹ́ àdáni fúnra mi, mo máa ń ṣe eré orí ìtàgé káàkiri kankan. Mo wá rí báwọn ẹgbẹ́ mi náà wọ́n ti tún jẹun sókè nípa ọ̀rọ̀ ìwé. Èmi náà bá tún gba University of Ibadan lọ, mo lọ ṣe ìpele kejì tá a pè ní masters ní University of Ibadan ní African Studies. Mo ṣe African dance November. Náà nígbà tí mo wá tún kúrò ńbẹ̀ àwa bẹ̀rẹ̀ iṣẹ́. Nígbà tí mo tún wá rí pé àwọn ẹgbẹ́ mi máa tún jẹun sókè, mo tún wá padà sí University of Ibadan. Ibẹ̀ ni mo ti ń ṣe PhD lọ́wọ́ báyìí. Ó sì kù téńtéré díẹ̀ báyìí kó fi parí. Lágbára Ọlọ́run ọdún tá a wà yìí náà ni. Ìsàkó di dókítà. Ìgbà wo gan lẹ bẹ̀rẹ̀ sí ní ṣe eré tíátà? Ṣe rí kíní ẹ̀ ó kún sọ́nà méjì. Àwọn olóyìnbó wọ́n ń pè àwọn kan ní amateur, wọ́n ń pè àwọn kan ní professional. Amateur ni àwọn tí ò tí ì máa mú un lókùúdùn gẹ́gẹ́ bí iṣẹ́ gangan, iṣẹ́ àti jẹun gangan. Àwọn professional yẹn ni àwọn tó yẹ pé wọ́n ti sọ di iṣẹ́, tó yẹ pé iṣẹ́ tó ń ṣe jẹun nìyẹn. Àti wọ́n ti ní bóyá wọ́n ti ní ìwé ẹ̀rí àbí wọ́n ti kọ́ iṣẹ́, wọ́n ti gba òmìnira àbí wọ́n ti gba ìwé ẹ̀rí. Ní tá a bá wò wípé nígbà wo ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lókùnkúndùn gẹ́gẹ́ bí ẹni tó ti gbàgbé ẹ̀rí láti máa ṣe é, wọ́n fẹ́ tó 30 ọdún àti nǹkan díẹ̀. Saka, ṣé ẹ rántí àkọlé ibi tẹ́ ti rí Saka? Ta ló fún yín lórúkọ yẹn dà? Èmi àti ọ̀rẹ́ mi kan àwa la kọ eré yẹn. Orúkọ ọ̀rẹ́ mi yẹn ni Gbénga Wíndàpọ̀. Èmi àti ẹ̀ la jọ ṣe àgbérò ìgbésọ̀kalẹ̀ eré yẹn. Àwa kọ́ òun wá ń ṣe Súlè
èmi ń ṣe Saka. House apart ni house apart yẹn house HOSE dash apart náà ni orúkọ àgbéléwò yẹn nígbà yẹn. So àwọn tó wá bá wa ṣe àwọn ọ̀gbẹ́ni àti ìyáàfin Greg Odùtayọ̀ àwọn náà bá wa ṣe kìíní yẹn. Greg Odùtayọ̀ àti ìyàwó wọn Debbie Odùtayọ̀ àwọn ní ilé iṣẹ́ tí ó máa ń bá àgbà sílẹ̀ tí wọ́n á record tí wọ́n á wá gbé lọ sójú móhùnmáwòrán. So àwa la ní idea, àwọn ni wọ́n bá wa gbé e jáde. So wọ́n wá ṣiṣẹ́ dáadáa lórí ẹ̀, wọ́n gbé e lọ lóríṣiríṣi, wọ́n ṣe dáadáa débi wípé àwọn èèyàn fẹ́ràn ẹ̀. Ṣé mọ̀ pé tí eré kan bá wà lórí tẹlifíṣàn, tẹ́lẹ̀ kan bá ti wà ńbẹ̀ táwọn èèyàn fẹ́ràn ẹ̀, àwọn tó wà nínú eré yẹn àwọn èèyàn á máa pè wọ́n lórúkọ tí wọ́n jẹ́ nínú eré yẹn. Ìyẹn ni Saka fi dé. Ohun tó dá yín yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ yín ni pé ẹ máa ń ṣeré òyìnbó, ẹ máa ń ṣeré ti Yorùbá. Ọ̀nà wo ni ẹ gbà lẹ ṣe ń ṣe? Ọ̀nà wo ló fi rọrùn fún yín? Ó rọrùn, ṣebí mo kàwé. Nígbà mo dẹ̀ kàwé yìí náà, ohun tí mo lọ ṣe ní yunifásitì náà ni àti máa ṣe eré orí ìtàgé àti sinimá. Èèbó ni wọ́n sì fi kọ́ wa. Mo ka ìwé, ẹni tó bá ti kàwé dé yunifásitì ṣe mọ̀ pé yóò gbọ́ ìbò. Ọmọ Yorùbá sì ni mí, ọmọ Ìṣẹ́yìn ni mí. Èmi sọ Yorùbá, ìdílé Yorùbá ni mo ti bí tá à ń sọ léèbó náà là ń sọ ní Yorùbá tó fi rọrùn kò jù báyìí lọ. Torí pé ọmọ Yorùbá ni mí, mo gbọ́ Yorùbá. Torí pé mo kàwé, mo gbọ́ òyìnbó. Tàbá fẹ́ ṣe eré orí ìtàgé ní Yorùbá ni o àbí ní èèbó ni o, bóyá gbóhùnmáwòrán ni ní Yorùbá ní ilé èbó mo lè ṣe. Tá a bá ní káwò ní méní méjì mẹ́ta, fíìmù mélòó lẹ́yìn gangan fúnra yín ti kọ́ tẹ́ ti gbé jáde? Mi ò tí ì kọ́ nǹkan kan. Kí ni ìdí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pẹ́ tó lẹ́nu iṣẹ́? Yóò máa dáa fún yín torí pé olùkọ́ ni èmi. Tí èèyàn bá fẹ́ ṣerú iṣẹ́ bẹ́ẹ̀, ó túmọ̀ wípé màá kúrò níléèwé mi ì lè lọ kọ́ àwọn, àti wípé gbogbo wa náà a lè máa ṣe táwọn kan ò bá ṣe éèpà ta ni ó máa jẹ́ kábíyèsí. Kí kálukú wà ní kíní, àti pé gẹ́gẹ́ bí oníṣẹ́ ìjọba mi ò ààyè ò gbà mí rẹpẹtẹ débi pé màá máa wá máa ṣe fíìmù lọ, mi ní wá ráyè àwọn ọmọ tí mò ń kọ́ mọ́. Ṣé mọ̀ pé ìjọba ń fún mi lówó oṣù àràpá ìlérí tí mò ń ṣe é sìn. Nígbà tí mo bá wá gbowó tí mi ì ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe, tí mo ti wá ń gba owó yẹn tí mo fi ń tọ́ ọmọ tèmi, ṣé mọ̀ pé kò lálùbáríkà. Ìyẹn ni. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ní ìsìn wípé torí ní àkọ́kọ́ owó tá a máa fi ń ṣe ó máa ń pọ̀ gan. Ẹ̀ẹ̀kejì ààyè tí ò sí. Ṣùgbọ́n ní ìsìn bá ṣe lè Ọlọ́run ti ṣe àgbéga, a máa ń gba holiday báyìí, ìyẹn lè gba sabbatical leave, ìyẹn lè sóye yín nìṣíṣọ àwọn nǹkan wọ̀nyẹn. Ó ti ń fi àǹfààní sílẹ̀ láti máa ṣe iṣẹ́ tara ẹni, eré orí ìtàgé àbí eré sinimá tara ẹni. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, a ṣe ń ṣiṣẹ́ lórí ìkan lọ́wọ́, ìyẹn ló gbé mi dé ibi tí mo wà ilé ní báyìí. A ṣe ń ṣiṣẹ́ ìkan lọ́wọ́ ni. Lágbára Ọlọ́run kí ó tó di inú oṣù kẹrin sí oṣù karùn-ún ọdún ìyẹn máa jáde. Ṣùgbọ́n kì í ṣe sinimá, ìkànnì orí YouTube la fẹ́ gbé sí. Wọ́n rí YouTube tẹ́ ti ẹ̀sọ́ yẹn ló jẹ́ kí n sáré béèrè. Wọ́n ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré orí ìtàgé táwọn onísìn wọ́n á kọ́kọ́ ṣe ní YouTube, lẹ́yìn YouTube wọ́n á gbé lọ sinimá. Kí ló fà á? Àtijọ́ àtimu náà ni torí àwọn kinní ni, àwọn pirate ni, àwọn ajẹ kọ́lóhun tó jẹ ni. Nígbà tá a kígbe fáwọn ìjọba kígbe tí ò sí nǹkan tíjọba náà lè ṣe ń bẹ̀, làwa tún wò yí pé ó dáa bí ọmọdé bá gbọ́ngbọ́n kúkú lẹ́rù, ìyá rẹ̀ náà gbọ́ngbọ́n ká máa sin nípa odò. Ẹni wípé kò fi bẹ́ẹ̀ sí sinimá tuntun mọ́ lórí CD
àti DVD mọ́ bíi tìgbà kan. Tá a bá ti ṣe tán ní ìsìn a ti gbé sórí YouTube, ẹlòmíì àkọ́kọ́ gbé lọ sí sinimá, àkọ́kọ́ pa ó ṣòro, ó sì wà náà o, ṣùgbọ́n ní ìsìn ó ti dínkù. Ẹ mọ̀ pé nígbà kan tá a bá ti ṣe tán á fi gbé sórí CD, àwọn èèyàn ti lọ ra CD, wọ́n á ti lọ ṣe tí wọ́n rẹpẹtẹ, kò rí bẹ́ẹ̀ mọ́ púpọ̀ ní ìsìn. Bọ́tẹ́yìn bá ti ṣe nǹkan rẹ̀ tó ti gbé sórí YouTube, àbí tó ti gbé lọ tó ti lọ fi ṣe sinimá, àbí tó ti tún lọ tà á fáwọn míì náà bí irú àwọn Showmax, àwọn kí lórúkọ àwọn kìnìún wọn tó àwọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Netflix tó ti lọ gbé fáwọn Netflix àná, ẹ rí i pé ó dín ká máa jíṣẹ́ oníṣẹ́ tà tá à ń pè ní piracy, ó dín kù díẹ̀. nǹkan kan tí ọ̀pọ̀ èèyàn máa ń sọ ń gbòòrò ń pa Saka, wọ́n ní Saka lówó lọ́wọ́ gan-an, gídẹ̀ nìdí Ọlọ́run ló ṣe ìpolówó ṣe Airtel àti bẹ́ẹ̀ ló bọ́ Etí Salat àti bẹ́ẹ̀ wọ́n ní Adonport Ọlọ́run ló ti bọ́ sí Airtel. Ọ̀nà wo ni ẹ̀ ń gbé gbà, àti pé ṣé lóòótọ́ ni àhesọ tó náà ló kówó tabo alẹ́ gbà lọ́wọ́ wọn níṣẹ́ fún? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mi ò là, mi ò ságbe, mi ò yó ṣùgbọ́n bí ò pa mí. Grace Ọlọ́run, orí ọ̀fẹ́ Ọlọ́run ó kúnnú ìgbésí ayé mi. Ẹja bó ṣe wà yẹn. Nǹkan kan tí àwọn èèyàn tún máa ń sọ, aládẹ́rìn pòṣónú ni Saka. Wọ́n bá ti rí Saka wọ́n ti mọ̀ pé àwàdà kẹ́ríkẹ́rí ni. Ǹjẹ́ ẹ lọ́wọ́n ọ̀gá kankan tẹ́ ń wò níwájú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó kọ́ yín ní ẹ̀fẹ̀ ṣíṣe? Ìyẹn èkíní. Èkejì, ǹjẹ́ ṣeré kankan tó serious rí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé nígbà tí mo wà nílé ìwé, èmi fúnra mi ò tiẹ̀ wá mọ̀ yìí pé orí ẹ̀fẹ̀ kankan yìí náà ni. Èmi fẹ́ sọ pé àmúwá Ọlọ́run ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó lọ kọ́ ẹ̀kọ́ eré orí ìtàgé àti sinimá, ó fẹ́ má sí role kankan tí n ò lè, ó fẹ́ má sí ipa kan tí mi ò lè kó. Nígbà téèyàn bá ti wà níbì kan fún bí 30 ọdún àti nǹkan díẹ̀, oríṣiríṣi ẹ̀kọ́ ti lọ. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, mo ní àǹfààní láti rí àwọn olùkọ́ tó dángájíá tí wọ́n kọ́ mi. Ọlọ́run fún mi láǹfààní láti ní àwọn olùkọ́ tí wọ́n kọ́ mi dáadáa. Pé téèyàn bá fẹ́ pààyàn lẹ́kún, béèyàn bá fẹ́ kéèyàn rẹ́rìn, béèyàn bá fẹ́ kéèyàn sunkún, kéèyàn ó bínú, béèyàn ṣe ń ṣe lórí ìtàgé àbí béèyàn ṣe ń ṣe lórí sinimá. Ọlọ́run fún mi láwọn olùkọ́ tí wọ́n kọ́ mi dáadáa. Ọlọ́run dẹ̀ wá fún mi náà ní àǹfààní láti mọ̀. Ṣùgbọ́n ṣé ẹ rí i pé ní Nàìjíríà yìí, nítorí bí gbogbo nǹkan ṣe rí, kò sí owó, kò sí àyè. Àwọn olùdarí àti olóòtú sinimá àbí eré orí ìtàgé, kò sí àǹfààní fún wọn láti máa pe nǹkan tó ń pè ní audition rẹpẹtẹ náà. Wọ́n bá ti rí tẹ́nìkan ti ṣe nǹkan rí, ṣó mọ̀ ọ́ ṣe, ó mọ̀ ọ́ ṣe, ọ̀yẹ̀ mú wá. Ìyẹn ló fa eléyìí tí ẹ̀ ń rí yẹn. Kí ni ìbéèrè tá a tún béèrè? Ó ní kí ni báwo ló ṣe rọrùn fún yín láti dẹ́rìn pààyàn? Ọlọ́run ni. Èmi gan lára kò tiẹ̀ yé mi. Àwọn nǹkan míì wà tó yẹ pé tí mo bá ṣe báyìí tí ò tiẹ̀ mẹ́rin wá tó yẹ pé bí bọ́lọ́run ṣe dá mi, àmì òun sì máa rẹ́rìn. Tẹ́lẹ̀ omi bá kàn tiẹ̀ ríyàn lásán wọn á máa rẹ́rìn. Èmi kan ó máa ń yà mí lẹ́nu pé ohun táwọn olóyìnbó ń pè ní embarrass. Mo máa ń wà embarrass pé kí ló ń pa máa rí rẹ́rìn. Ṣùgbọ́n ó ti mọ́ mi lára ní ìsìn. Kí ni ǹjẹ́ ní ìrírí mánigbàgbé lọ́dọ̀ àwọn olólùfẹ́ yín kan tó pé bí àwọn embarrass yín ta ẹgbẹ́ àṣà àpọ̀ obìnrin? Obìnrin ṣe rí, yàtọ̀ pé èèyàn jẹ́ òṣèré, gbogbo ọkùnrin láyè ni ó ní nǹkan tí wọ́n ń pè ní òǹfà obìnrin.
sí ara ẹ̀. Ó wá nǹkan tó ó wá kù sí ọkùnrin yẹn lọ́wọ́ kó kóra ẹ̀ níjàánu. Ẹ bá lọ́dọ̀ lọ́ọ̀yà ni o, ẹnjìníà ni o, dókítà ni o, ẹ̀yin oníwèé ìròyìn náà ni o, kọ̀ọ̀kan ni o, gbogbo wa ẹlẹ́ran ara ni wá. Tá a bá rí abo ara ó dìde ní ìmọ̀ fún ìrẹsọ̀ Yorùbá. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo embarrassment nǹkan kan yẹn tí èèyàn bá ti lè kóra ẹ̀ níjàánu. Mo fẹ́ fi gbogbo ẹnu sọ wípé Ọlọ́run máa fún mi láǹfààní láti kóra mi níjàánu. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, oore ọ̀fẹ́ ni tí èèyàn bá lè kóra ẹ̀ níjàánu. Ẹ rí wípé láti bí 30 ọdún àbí nǹkan kan yẹn sẹ́yìn, mi ò àti rí kà wípé ẹni báyìí àtẹni báyìí yàtọ̀ síyàwó Saka ni wọ́n jọ ń jáde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìyẹn jẹ́ kí n béèrè ìyàwó mélòó